Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa lónìí a máa sọ̀rọ̀ nípa fíìmù soulmate apá kẹta. Púpọ̀ lára yín ò mọ̀ pé soulmate ní apá kẹta, ṣùgbọ́n a fi ń jẹ́ kó yé yín wípé fíìmù soulmate apá kẹta rẹ̀ ó ti wà ní ojú ọ̀nà báyìí. Tẹ́ bá mọ̀ wípé ẹ fẹ́ wo apá kẹta fíìmù soulmate, ẹ gbìyànjú láti tẹ subscribe button torí àǹfààní tó máa rí ni wípé a ó máa notify gbogbo àwọn subscribers wa tí apá kẹta fíìmù soulmate tí ó bá jáde o. Ẹ má sọ pé mi ò sọ fún yín o. Mo lérò pé púpọ̀ lára yín ti wo apá kìíní àti apá kejì fíìmù soulmate tó fi dórí apá kẹta tí a ń retí báyìí. Ẹ ṣáà fọkànbalẹ̀, fíìmù soulmate apá kẹta ó ń bọ̀ lọ́nà. Lónìí a máa sọ̀rọ̀ nípa kí ni ẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù soulmate. Ṣé storyline fíìmù náà lẹ nífẹ̀ẹ́ sí jù ni? Ṣé graphics fíìmù náà tàbí àwọn òṣèré tí wọ́n kópa nínú fíìmù soulmate òun lẹ nífẹ̀ẹ́ sí jù? Nǹkan tí ẹ bá nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù soulmate, ẹ gbìyànjú láti tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ire lójú gbogbo wa máa rí, ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dìgbà.